ìjọba Amẹ́ríkà àti Iran fẹnukò lórí dídáwọ́ ogun dúró fún ọ̀sẹ̀ méjì. Àjọ tó ń rí sí ètò ìdìbò nílẹ̀ Nàìjíríà INEC ti yẹ àga mọ́ àwọn aládarí ẹgbẹ́ òṣèlú ADC nídìí látàrí rògbòdìyàn àti awuyewuye tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ náà. Ó mà ṣe o, wáyà iná ẹ̀lẹ́tíríkì tó já ṣokùnfà iná tó ṣẹ́yọ, èèyàn kan pàdánù ẹ̀mí rẹ̀ nílùú Ìlọrin, ọ̀pọ̀ farapa, dúkìá olówó iyebíye jóná mọ́lé. Iléeṣẹ́ ológun ilẹ̀ Nàìjíríà ti fèsì tako ẹ̀sùn tí ọmọ iléeṣẹ́ ológun tẹ́lẹ̀ rí fi kàn wọ́n pé wọ́n kì í pèsè aṣọ ogun àti ohun ààbò fún àwọn ọmọ ológun. Ọpẹ́ o, àwọn agbébọn tú Mariam, akẹ́kọ̀ọ́bìnrin sílẹ̀ lẹ́yìn tó lo ọ̀pọ̀ oṣù nígbèkùn wọn nípínlẹ̀ Sokoto. Àjọ tó ń rí sí bí ojú ọjọ́ ṣe rí ní Nàìjíríà NIMET ti kìlọ̀ fún àwọn ọmọ Nàìjíríà láti múra sílẹ̀ fún ọ̀rọ̀ ojú ọjọ́ tó ṣeéṣe kó yí padà pẹ̀lú òjò alágbára tó lè fa omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù. Ọkùnrin kan ṣekú pa èèyàn méjì, ṣe èèyàn mẹ́ta léṣe lórí ìjà àdéhùn okòwò nípínlẹ̀ Ògùn. Oníwàásù kan àtàwọn mẹ́fà mìíràn dèrò gbàgà ọlọ́pàá lẹ́yìn táwọn agbófinró rédè ṣọ́ọ̀ṣì kan ní Akwa Ibom. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ní oníròyìn yín, ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ìjọba Amẹ́ríkà àti Iran fẹnukò lórí dídáwọ́ ogun dúró fún ọ̀sẹ̀ méjì. Àdúpẹ́. Ìjọba Iran àti Amẹ́ríkà ti fẹnukò lórí àdéhùn láti dáwọ́ ogun dúró fún ọ̀sẹ̀ méjì. Láàárín ọ̀sẹ̀ méjì náà ni wọn yóò ṣí ojú ọ̀nà Strait of Hormuz. Ìgbésẹ̀ yìí ló ń wáyé lẹ́yìn oṣù kan ó lé tí ìjọba Amẹ́ríkà àti Israel bẹ̀rẹ̀ ogun sí Iran àti lẹ́yìn wákàtí díẹ̀ tí ààrẹ Trump kéde pé òun yóò pa gbogbo àwọn èèyàn ilẹ̀ Iran. Olóòtú ìjọba Pakistan Shehbaz Sharif tó ń ṣiṣẹ́ alárinà láàrin ìjọba méjèèjì sọ pé lẹ́sẹ̀kẹsẹ̀ ni àdéhùn náà yóò bẹ̀rẹ̀ sí múlẹ̀. Trump ní òun yóò dáwọ́ sísọ àdó olóró sí Iran dúró fún ọ̀sẹ̀ méjì tí Iran bá gbà láti ṣí ojú ọ̀nà Strait of Hormuz. Nínú àtẹ̀jáde kan lójú òpó ayélujára rẹ̀, Trump ti kọ́kọ́ kìlọ̀ pé òun yóò pa Iran run lálẹ́ ọjọ́ kan ṣoṣo. Àmọ́ àjọ UN àti Póòpù ìjọ àgùdà Pope Leo XIV bú ẹnu àtẹ́ lu ọ̀rọ̀ náà. Lẹ́yìn náà ni Trump tún kéde pé ìjọba òun yóò máa ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Iran láti wọ́gi lé àwọn ìyà kan tó fi ń jẹ ilẹ̀ náà nípa owó orí àtàwọn nǹkan míì. Ó tún fi kún pé Amẹ́ríkà yóò máa gba owó orí tó pọ̀ lọ́wọ́ àwọn orílẹ̀-èdè tó bá ń ta nǹkan ìjà ogun fún Iran. Ní ti Iran, ó ní òun yóò gba àwọn ọkọ̀ ojú omi tó ń gbé omi kọjá lójú ọ̀nà Hormuz láti máa kọjá láì kógun jà wọ́n. Ó tún kéde pé òun yóò dáwọ́ ogun dúró pẹ̀lú àwọn orílẹ̀-èdè bíi Iraq, Lebanon àti Yemen, àti pé òun kò ní gbìyànjú láti ní ohun ìjà olóró nuclear. Israel ní òun kojú ìjà sí àwọn àdó olóró tí Iran jù sí òun láti ojú òfurufú, bẹ́ẹ̀ ló sì ń fọn rere rẹ̀ fún àwọn èèyàn rẹ̀. Onírúurú ìró àdó olóró ló ń dún ní Jerusalem lálẹ́ ọjọ́ Ìṣẹ́gun. Lẹ́yìn wákàtí díẹ̀ tí wọ́n fìdí àdéhùn jogun omi náà múlẹ̀, olóòtú ìjọba Israel Benjamin Netanyahu ní Israel faramọ́ ìgbésẹ̀ Amẹ́ríkà láti dáwọ́ ogun dúró fún ọ̀sẹ̀ méjì níwọ̀n ìgbà tí Iran bá ṣí ojú ọ̀nà tí wọ́n ń kó epo rọ̀bì gbà kọjá. Ó fi kún pé àdéhùn jogun omi náà kò kan Lebanon. A kò lè sọ bóyá Trump bùn Netanyahu gbọ́ ṣáájú ìgbésẹ̀ jogun omi náà. Ìjọba Pakistan tó ti ń ṣiṣẹ́ alárinà láàrin àwọn méjèèjì láti ìbẹ̀rẹ̀ ogun náà ti ké sí àwọn aṣojú orílẹ̀-èdè méjèèjì láti pàdé ní Islamabad lọ́jọ́ Ẹtì fún ìtẹ̀síwájú ìjíròrò wọn. Akọ̀wé ìjọba Amẹ́ríkà Caroline Leavitt sọ pé lóòótọ́ ni ìjíròrò ń lọ lọ́wọ́, àmọ́ ó di ìgbà tí ààrẹ Trump bá buwọ́lu ọ̀rọ̀ náà kí ìgbésẹ̀ kankan tó wáyé lórí rẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé jogun omi wà lóde, ó dàbí pé ìjà sì ń lọ lọ́wọ́ gẹ́gẹ́ bí Kuwait ṣe sọ pé Iran sì kọlù àwọn láàárọ̀ ọjọ́bọ̀ Thursday. Ẹ̀wẹ̀, àwọn olórí orílẹ̀-èdè lágbàáyé ti sọ pé àwọn fọwọ́ sí àdéhùn jogun omi náà báyìí. Àjọ tó ń rí sí ètò ìdìbò nílẹ̀ Nàìjíríà INEC ti yẹ àga mọ́ àwọn aládarí ẹgbẹ́ òṣèlú ADC nídìí látàrí rògbòdìyàn àti awuyewuye tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ náà.
wàhálà tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú ADC tún bẹ́yìn yọ lẹ́yìn tí igun míì tó ń ṣàtìlẹ́yìn fún olùdíje sípò ààrẹ lọ́dún 2023 Dumebi Kachikwu yọjú. igun yìí sì kọ ẹ̀yìn sí igun ààrẹ ilé asòfin àgbà l'Àbújá tẹ́lẹ̀ David Mark àti igun Nafiu Gombe. igun tuntun yìí sọ fáwọn akọ̀ròyìn nílùú Àbújá wípé àwọn faramọ́ ìgbésẹ̀ àjọ elétò ìdìbò INEC lórí bí ó ti yẹ àga máwọn olórí ẹgbẹ́ ADC tí Mark kó sòdì nídìí látàrí ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn. Kingsley Tèmítọ́pẹ́ tó jẹ́ alága ẹgbẹ́ náà nípínlẹ̀ Kogi tí igun tuntun yìí yàn gẹ́gẹ́ bí adelé alága àpapọ̀ ẹgbẹ́ náà. bákan náà ni wọ́n láwọn ò faramọ́ ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ tí Nafiu Bala kó sòdí. igun tuntun yìí tí ọ̀pọ̀ alága ìpínlẹ̀ wà níbẹ̀ fẹ̀sùn kan alága àpapọ̀ ẹgbẹ́ náà tẹ́lẹ̀ Ralph Nwosu wípé òun ló fẹ́ gbé ẹgbẹ́ àwọn fún igun David Mark. awuyewuye lórí ìgbìmọ̀ adarí ẹgbẹ́ òṣèlú ADC bẹ̀rẹ̀ lóṣù keje ọdún 2025 nígbà táwọn adarí ẹgbẹ́ náà kọ̀wé fipò sílẹ̀ tí David Mark sì jẹ́ alága fìdíhẹẹ́. àwọn olóyè ẹgbẹ́ míì náà gba ipò láìsí alátakò kankan fún wọn, ṣùgbọ́n Nafiu Gombe tako ìgbésẹ̀ náà. ó ní ẹgbẹ́ gbọ́dọ̀ tẹ̀lé ìwé òfin ẹgbẹ́. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, èyí tó jẹ́ kí rògbòdìyàn tó ń lọ nínú ẹgbẹ́ náà burú sí i. gómìnà ìpínlẹ̀ Kano tẹ́lẹ̀ Rabiu Kwankwaso kìlọ̀ fún Bala wípé ìgbésẹ̀ tó ń gbé lè ṣàkóbá fún ìjọba àwarawa orílẹ̀-èdè Nàìjíríà. Kwankwaso lóun ránṣẹ́ pé Bala wípé kó jẹ́ káwọn yanjú ọ̀rọ̀ náà, ṣùgbọ́n kò yọjú. gómìnà ìpínlẹ̀ Kano sọ pé kí ẹnikẹ́ni tó bá mọ Bala bá sọ̀rọ̀ pé kó má ba ẹgbẹ́ jẹ́. Kwankwaso tó darapọ̀ mọ́ ADC láti ẹgbẹ́ òṣèlú NNPP lọ́gbọ̀njọ́ oṣù kẹta ọdún 2026 fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe pẹ̀lú DCL Hausa. Nafiu Bala Gombe tó jẹ́ ẹni tó wà láàrin gbùngbùn rògbòdìyàn náà ṣàlàyé fún BBC Hausa wípé ìdí tó fi tako igun adarí David Mark. èdè àìyedè bẹ́ sílẹ̀ nínú ẹgbẹ́ ADC lẹ́yìn tí àjọ INEC yọ orúkọ Mark gẹ́gẹ́ bí adarí ẹgbẹ́ lórí ìtàkùn àgbọ́rọ̀káyé wọn látàrí ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn. Bala Gombe ní òun sì ní alága ẹgbẹ́ ADC tó tọ̀nà lábẹ́ òfin. ó sọ pé wọ́n kàn ń fojú kéré òun ni nítorí ọjọ́ orí òun. ó ní wọ́n kéde ara wọn gẹ́gẹ́ bí adarí ẹgbẹ́ lẹ́yìn tí wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ ADC tán nítorí ọjọ́ orí tiwa kéré sí tiwọn. Ọlọ́run ló fi mí sípò yìí, n kò sì lè gbà kí wọ́n yàn mí jẹ, Bala Gombe ló sọ bẹ́ẹ̀. Bala Gombe ní kò bá òfin mu kí èèyàn tó ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú sọ ara rẹ̀ di adarí ẹgbẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. wọ́n rò pé àwọn lè jẹ gàba lórí wa torí wọ́n lówó wọ́n sì tún lórúkọ. ìdí nìyí tí a kò fi ní gbà fún wọn. àwọn àgbà nínú ẹgbẹ́ bíi igbákejì ààrẹ tẹ́lẹ̀ Atiku Abubakar àti Kwankwaso ti ké pe Bala Gombe wípé kó yẹ̀bá, àmọ́ ó ní òun kò ní gbà bó tilẹ̀ wù kí àwọn àgbà ẹgbẹ́ ju òun lọ gan-an. ó mà ṣe o, wáyà iná ẹ̀lẹ́ńtíríkì tó já ṣokùnfà iná tó ṣẹ́yọ. èèyàn kan pàdánù ẹ̀mí rẹ̀ nílùú Ìlọrin, ọ̀pọ̀ farapa, dúkìá olówó iyebíye jóná mọ́lẹ̀ ìyá. àfi kélédù ọbaṣá máa fìsọ rẹ̀ sọ wá. ìbẹ̀rùbojo gbilẹ̀ lágbègbè Yakuba nínú Ìlọrin tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Kwara lówùúrọ̀ ọjọ́ ìṣẹ́gun Tuesday lásìkò tí iná agbára mọ̀nàmọ́ná gbẹ̀mí géńdé ọkùnrin kan Ismail Ọlátúnbọ̀sún ẹni 30 ọdún tí ọ̀pọ̀ mìíràn sì farapa yánnayànna. nínú àwọn tó farapa yìí láti rí àbúrò olóògbé náà Yétúndé Ọlátúnbọ̀sún tó jẹ́ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gbogbonìṣe Kwara Poly. ó sì ń gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn láì tí ì mọ̀ báyìí wípé ẹ̀gbọ́n òun ti ṣe aláìsí. Yétúndé àti ẹ̀gbọ́n rẹ̀ tó dolóògbé ni wọ́n jọ wà nínú ilé nígbà tí ìṣẹ̀lẹ̀ náà wáyé. ìròyìn tún sọ pé ọ̀pọ̀lọpọ̀ dúkìá tó fi mọ́ ilé ló jóná nínú ìjàmbá ìṣẹ̀lẹ̀ láabi náà. gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, wáyà ẹ̀lẹ́ńtíríkì kan lágbègbè náà ló ṣàdédé rélu ara wọn, eléyìí tó fa iná ńlá tó sì dá wàhálà náà sílẹ̀ ṣokùnfà ìjàmbá. ìwádìí ìfimúfínlẹ̀ fi hàn pé wáyà iná ńlá high tension èyí tó mú iná ẹ̀lẹ́ńtíríkì wọ agbègbè náà ló rélu ara wọn, àti pé àìbójútó lásìkò ló mú kí ó di páńpẹ́ èkú. àwọn èèyàn kan sọ pé nígbà tí wáyà náà rélu ara wọn ni ó mú iná tó lágbára jù
wọ agbègbè náà àti wípé nígbà táwọn èèyàn gbìyànjú láti lọ pa àwọn nǹkan èlò iná mọ̀nàmọ́ná tó wà ní ilé wọn ni ìjàmbá náà bẹ̀rẹ̀. Ìgbà tí àwọn akọ̀ròyìn dé agbègbè náà ló bọ́ sí àsìkò tí wọ́n ń ṣe àdúrà fún olóògbé náà kí wọ́n tó gbé lọ sí ìtẹ́ láti sìn. Màmá olóògbé náà tí ọ̀pọ̀ mọ̀ sí ìyá Báràká Ọlátúnbọ̀sún bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ pẹ̀lú omijé lójú. Ìyá Báràká sọ pé ìlú Èkó ni òun wà tí wọ́n sì pe òun ní ìpè pàjáwìrì ní àárọ̀ ọjọ́ náà pé kí òun sá máa bọ̀ ní Ìlọrin. Ìwé ló wá kà ní Ìlọrin tí ó sì yege, ó sì tún sin ilẹ̀ bàbá rẹ̀ ní Kwara. Lẹ́yìn tó parí, òun ti sọ fún un ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà pé kó padà wálé ṣùgbọ́n kò gbọ́ sí òun lẹ́nu. Ohun tí ó sọ ni pé òun ti ń rí iṣẹ́ ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ní Ìlọrin pé tọ́rọ́ kọ́bọ̀ sì ń wọlé. Ó ní agbègbè Kwara bá òun lára mu nítorí nǹkan kò wọ́n púpọ̀ níbẹ̀ láì mọ̀ pé yóò padà pàdánù ẹ̀mí rẹ̀. Ọ̀rẹ́ olóògbé náà tí òun náà jẹ́ olùgbé agbègbè náà ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ kí Ismail tó di olóògbé. Ọ̀rẹ́ náà tó ń jẹ́ Òbé Oríadé Emmanuel tí ọ̀pọ̀ mọ̀ sí India sọ pé yàrá òun ló kángun sí yàrá Ismail. Ó ṣàlàyé sí pé ariwo àbúrò rẹ̀ lòún gbọ́ láàárọ̀ kùtùkùtù tí òun fi bẹ́ síta láti lè mọ ohun tó ń ṣẹlẹ̀ nínú yàrá wọn. Gẹ́gẹ́ bí ó ṣe wí, Ismail ṣẹ̀ṣẹ̀ parí sísin ilẹ̀ bàbá rẹ̀ ni. Ní nǹkan bíi aago 5 ìdájí ni wọ́n mú iná abàmìdé tí iná sì ń gbé gbogbo ará àdúgbò gẹ́gẹ́ bí ìròyìn tó jáde síta. Ìgbà tí Ismail rí i pé iná ṣẹ́yọ lára ògiri ni ó gbìyànjú láti yọ fóònù rẹ̀ lára ògiri. Bí ó ṣe gan mọ́ná nìyẹn o tí kò sì lè sọ̀rọ̀ mọ́. Bí àbúrò rẹ̀ ṣe fọwọ́ kàn án láti dóòlà rẹ̀ ni iná bá ṣẹ́yọ lára òun náà bá ṣubú lulẹ̀. Ó ní ariwo àbúrò rẹ̀ ni òun gbọ́ tí òun fi sáré jáde tí òun sì pe àwọn ìyókù, àwọn sì já ilẹ̀kùn wọlé. Arákùnrin yìí tún ṣàlàyé pé iná náà tún gbé ìyá tó sáré lọ yọ fúùsì lára mítà tí gbogbo ọwọ́ rẹ̀ sì jó. Ó ní àwọn sáré gbé àwọn méjèèjì lọ gba ilé ìwòsàn UITH. Wọn ò kọ́kọ́ dá sí àwọn. Wọ́n sọ pé àwọn ti dáṣẹ́ sílẹ̀ ṣùgbọ́n lẹ́yìn atótónu wọ́n ṣe àyẹ̀wò fún Ismail. Èsì sì jáde pé ó ti kú. Lẹ́yìn ìgbà náà ni àwọn gbé àbúrò náà lọ ilé ìwòsàn aládàáni fún ìtọ́jú. Ẹ̀wẹ̀, arábìnrin Christiana Lawal tí òun náà jẹ́ aládùúgbò sọ pé àwọn NEPA ti sáré wá so iná nígbà tí wọ́n gbọ́ pé ó ti mú ẹ̀mí èèyàn lọ. Ó fi kún pé wáyà iná high tension ni ó ré lura wọn tí ó sì ti yẹ kí wọ́n tún ṣe kí wọ́n ó tó múná wá. Ó ní wọ́n ti sáré wá ṣe báyìí láti fi bo ẹ̀rí mọ́lẹ̀ kí àṣìṣe wọn má bàa hàn síta. Bẹ́ẹ̀ ló rọ ìjọba kí wọ́n dìde sí ọ̀rọ̀ náà kí olóògbé ọ̀hún má bàa kú gbé. Ó ní àbúrò Yétúndé tó jẹ́ akẹ́kọ̀ọ́ gbogbonìṣe Kwara Poly ń gba ìtọ́jú báyìí lẹ́yìn tí àwọn aládùúgbò tẹ́lẹ̀ owó jọ láti gbé lọ sí ilé ìwòsàn. Ó rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àti àwọn alẹ́nulọ́rọ̀ láwùjọ láti dìde ìrànlọ́wọ́. Ó ní àwọn ò tí ì lè sọ ní pàtó iye èèyàn tó farapa àti àwọn dúkìá tó bàjẹ́ níbi ìṣẹ̀lẹ̀ náà nítorí ìwádìí sì ń tẹ̀síwájú. Iná ayé, iná ọmọ ò ní jó wa, ọmọ aráyé ò ní bọ́ bàtọ̀ fọ̀ sẹ́nu ọ̀nà wa láṣẹ Elédùà. Iléeṣẹ́ ológun ilẹ̀ Nàìjíríà ti fèsì tako ẹ̀sùn tí ọmọ iléeṣẹ́ ológun tẹ́lẹ̀ rí kan fi kàn pé wọn kì í pèsè aṣọ ogun àti ohun ààbò fún àwọn ọmọ ológun. Iléeṣẹ́ ológun Nàìjíríà ti jiyàn ẹ̀sùn tí ọmọ ogun tẹ́lẹ̀ rí kan Rótìmí Ọlámilékan fi kàn pé àwọn ọmọ ogun ló máa ń ra aṣọ ogun àti ohun ìdáàbòbò lójú ogun fúnra wọn. Àtẹ̀jáde kan tí adelé adarí ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ aráàlú ní iléeṣẹ́ ológun Nàìjíríà Apollonia Anele fi léde lọ́jọ́ Ìṣẹ́gun sọ pé irọ́ tó jìnnà sí òótọ́ ni ẹ̀sùn náà àti pé ó lè ṣì ọ̀pọ̀ èèyàn lọ́kàn. Àtẹ̀jáde náà ní gbogbo àwọn ọmọ ogun ní iléeṣẹ́ ológun máa ń pèsè àwọn ohun tí wọ́n nílò fún wọn. Ṣáájú ni Rótìmí Ọlámilékan tí ọ̀pọ̀ mọ̀ sí Soldier Boy ti fẹ̀sùn kàn pé ọ̀pọ̀ àwọn ọmọ ogun ló máa ń ra aṣọ ogun, bàtà àti aṣọ arọ́tadànù fúnra wọn bó tilẹ̀ jẹ́ pé owó oṣù tí wọ́n ń gbà kéré jọjọ. Ọlámilékan nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan ló ti fẹ̀sùn kàn pé owó oṣù àwọn ọmọ ogun kò ju 51,000 naira sí 111,000 naira àti pé àwọn ni wọ́n máa ń ra àwọn ohun èlò tí wọ́n nílò fúnra wọn. Lórí owó oṣù, iléeṣẹ́ ológun ní àwọn ní ìlànà tí wọ́n fi ń san owó fáwọn òṣìṣẹ́ èyí tó hàn sí gbogbo èèyàn tó sì jẹ́ pé àwọn òṣìṣẹ́ ló ní àfikún àjẹmọ́nú tí wọ́n máa ń gbà. Ní àfikún sí owó oṣù, àwọn
àwọn ọmọ ogun ní àǹfààní sí àjẹmọ́nú owó aṣọ ogun àtàwọn àjẹmọ́nú míì èyí tí wọ́n máa ń gbà lóòrèkóòrè. Bákan náà ní iléeṣẹ́ ológun tún sọ pé àwọn ọmọ ogun tó bá wà lójú ogun tún máa ń gba àjẹmọ́nú tó yàtọ̀. Àwọn òṣìṣẹ́ tí wọ́n wà ní ẹ̀ka tó mú iṣẹ́ ṣe ni wọ́n ń gba àjẹmọ́nú lórí iṣẹ́ tí wọ́n ń ṣe àtàwọn àjẹmọ́nú láti ṣe àtìlẹ́yìn fún ìgbé ayé àti iṣẹ́ wọn. Nígbà tó ń sọ̀rọ̀ lórí kókó ẹ̀sùn tí Ọlámilékan fi kàn iléeṣẹ́ ológun ní kò sí òṣìṣẹ́ kankan tó ń ra aṣọ ogun àtàwọn ohun ìdáàbòbò fúnra wọn. Ríra aṣọ ogun, bàtà, àwọn ohun ìjà ogun àtàwọn ohun èlò ìdáàbòbò ló jẹ́ ojúṣe iléeṣẹ́ ológun èyí tí ẹ̀ka tó ń rí sí ìpèsè rẹ̀ máa ń mójútó. Anile nínú àtẹ̀jáde náà gbà pé àwọn òṣìṣẹ́ kan máa ń rà kún ohun tí iléeṣẹ́ ológun bá fún wọn ṣùgbọ́n tó ní ìgbésẹ̀ bẹ́ẹ̀ jẹ́ ohun tó bá wu ẹni bẹ́ẹ̀ lọ́kàn kì í ṣe dandan. Ó ní èyí kò túmọ̀ sí pé iléeṣẹ́ ológun kò pèsè ohun tó yẹ nígbà tí òṣìṣẹ́ bá pinnu láti rà kún ohun tí iléeṣẹ́ bá pèsè. Ó tẹnpẹlẹ mọ́ pé kò sí òṣìṣẹ́ tí wọ́n rán jáde lọ ṣiṣẹ́ láì pèsè gbogbo àwọn ohun tí wọ́n nílò fún ààbò ara wọn. Kò sí ọmọ ogun tí a máa rán lọ sójú ogun láì pèsè àwọn ohun èlò tí wọ́n nílò láti fi dáàbò bo ara wọn. Ó wá rọ àwọn aráàlú láti kọtí ọ̀gbìn sí àwọn ẹ̀sùn náà kí wọ́n sì máa ṣe ìwádìí nígbà tí èèyàn bá jáde láti máa fẹ̀sùn kàn. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìdí tí iléeṣẹ́ ológun fi gba iṣẹ́ lọ́wọ́ Ọlámilékan, ó ní kì í ṣe wípé Ọlámilékan sọ èrò ọkàn rẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ bí kò ṣe pé ó tàpá sí òfin iléeṣẹ́ ológun. Iléeṣẹ́ ológun wá fìdí rẹ̀ múlẹ̀ pé wọn kò lé Ọlámilékan lẹ́nu iṣẹ́ fún sísọ òótọ́ tàbí nítorí sísọ̀rọ̀ nípa àwọn olórí tó wà nípò òṣèlú. Ó fi kún pé àwọn ìgbésẹ̀ rẹ̀ tó fi mọ́ bí èèyàn ṣe lè máa lo ayélujára àti àṣìlò jíjẹ́ ológun èyí lòdì sí òfin iléeṣẹ́ ológun ni wọ́n fi gba iṣẹ́ lọ́wọ́ rẹ̀. Ọpẹ́ o, àwọn agbébọn tú Mariam akẹ́kọ̀ọ́bìnrin sílẹ̀ lẹ́yìn tó lo ọ̀pọ̀ oṣù nígbèkùn wọn nípínlẹ̀ Sokoto. Akẹ́kọ̀ọ́bìnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Mariam ẹni tí wọ́n jí gbé sá lọ lọ́pọ̀ oṣù sẹ́yìn nípasẹ̀ àwọn agbébọn lásìkò tó ń rìnrìn àjò lọ sí ilé ẹ̀kọ́ ni a gbọ́ pé wọ́n ti tú sílẹ̀ láyọ̀ àtàlàáfíà báyìí lẹ́yìn ọ̀pọ̀ oṣù tó lò nígbèkùn wọn. Mariam ló jẹ́ jíjígbé lójú ọ̀nà láti ìpínlẹ̀ Zamfara lọ sí ìpínlẹ̀ Sokoto níbi tó ti ń lọ tẹ̀síwájú ètò ẹ̀kọ́ rẹ̀ ṣáájú kí àwọn àṣekọlù náà tó dènà dé tí wọ́n sì jí gbé lọ agbègbè tí ẹnikẹ́ni kò mọ̀. Ìtúsílẹ̀ òmìnira obìnrin náà ló jẹ́ fífìdímúlẹ̀ lọ́jọ́rú Wednesday nípasẹ̀ blogger D English Alhaji ẹni tó kéde ìtúsílẹ̀ náà lórí ìtàkùn ayélujára sọ wípé Mariam ti gba òmìnira láyọ̀ àti àlàáfíà ó sì ti wà lábẹ́ ìtọ́jú àwọn lẹ́yìn ọ̀pọ̀ oṣù láhàámọ́ àwọn agbébọn. Wọ́n dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà. Wọ́n ní Mariam ti rí ìtúsílẹ̀ òmìnira gbà. Fídíò kan tó jẹ́ gbígbé jáde síta nípasẹ̀ blogger náà lẹ́yìn ìkéde náà ṣàfihàn Mariam tó jókòó sínú ọkọ̀ nígbà tí wọ́n ń gbé lọ gba ilé ìwòsàn fún ìtọ́jú lẹ́yìn ìtúsílẹ̀ rẹ̀. Nínú fídíò náà ní olùfarakásá tó rẹ̀ náà ti ṣe bẹ́ẹ̀ fi ọkàn ìmoore rẹ̀ hàn sáwọn ọmọ Nàìjíríà tó dúró tì í tó sì gbàdúrà fún lásìkò ìlàkọjá burúkú náà nígbèkùn àwọn ajínigbé. Ìtúsílẹ̀ rẹ̀ ọ̀hún ló wáyé lákòókò àìsí ààbò tó péye tó ń fojoojúmọ́ peléke sí jákèjádò ọ̀pọ̀ ìpínlẹ̀ nílẹ̀ wa Nàìjíríà níbi tí ìṣẹ̀lẹ̀ ìkọlù àwọn agbébọn àti ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ ìjínigbé ti di lemọ́lemọ́ báyìí. Àwọn ìpínlẹ̀ bíi Zamfara, Sokoto, Katsina, Kebbi àti Kwara ti tẹ̀síwájú láti máa ní ìrírí ìkọlù lemọ́lemọ́ nípasẹ̀ àwọn adìyàmọ́ra ẹgbẹ́ ọ̀daràn tí ọ̀pọ̀ mọ̀ gẹ́gẹ́ bí àwọn agbébọn. Àwọn olùgbé ìlú láwọn ìpínlẹ̀ yìí ti gbé àníyàn dìde lórí ipò ètò ààbò tó mẹ́hẹ̀ pẹ̀lú báwọn ajínigbé ṣe ń ṣèkọlù sáwọn ìlú, ojú ọ̀nà márosẹ̀, iléèwé àti àwọn ilé ìjọsìn. Kódà àwọn agbébọn náà tún máa ń ṣèkọlù sáwọn arìnrìn-àjò, àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùjọ́sìn. A ò ní ṣe kòńgẹ́ ìkọlù burúkú lọ́la dẹ́dàá. Àjọ tó ń rí sí bí ojú ọjọ́ ṣe rí ní Nàìjíríà NIMET ti kìlọ̀ fún àwọn ọmọ Nàìjíríà láti múra sílẹ̀ fún ọ̀rọ̀ ojú ọjọ́ tó ṣeéṣe kó yí padà pẹ̀lú òjò alágbára tó lè fa omíyalé, àgbàrá ya ṣọ́ọ̀bù. Àjọ tó ń rí sí bí ojú ọjọ́ ṣe rí ní Nàìjíríà ìyẹn Nigerian Meteorological Agency ti ṣe kìlọ̀ pé òjò ńlá máa rọ̀ tó sì ṣeéṣe kó fa ẹ̀kúnwọ́ omi àti àgbàrá ní àwọn ìpínlẹ̀ mẹ́wàá kan. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí àjọ náà fi léde ní ọjọ́rú ọjọ́ kẹjọ oṣù kẹrin, wọ́n ní òjò náà máa rọ̀
láàrin ọjọ́ kẹjọ oṣù kẹrin sí ọjọ́ kejìlá oṣù kẹrin ọdún 2026. Nínú àtẹ̀jáde tí àjọ náà fi síta lọ́jọ́rú ni wọ́n ti tún sọ pé ìjì yóò wáyé láwọn ìpínlẹ̀ kan nígbà tí oòrùn yóò sì jáde láwọn ibòmíràn. Wọ́n sọ pé àwọn ìlú kan ní àwọn ìpínlẹ̀ Ebonyi, Anambra, Ogun, Taraba, Cross River, Benue, Imo, Delta, Rivers àti Abia ní ó ṣeéṣe kí omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ti sọ̀sẹ̀. Àjọ náà ní ó ṣeéṣe kí àrá sán lọ́sàn-án lásìkò tí òjò bá ń rọ̀ tàbí lálẹ́ láwọn ìpínlẹ̀ náà. Láàárín gbùngbùn ẹkùn àríwá Nàìjíríà, àjọ NIMET ní kúrúkúrú yóò wà lójú ọ̀run. Ó sì ṣeéṣe kí àrá sán kí ìjì líle sì fẹ́ nípínlẹ̀ Plateau, Abuja, Niger, Nasarawa, Kwara, Kogi àti ìpínlẹ̀ Benue lọ́sàn-án tàbí lọ́wọ́ alẹ́. NIMET ní káwọn èèyàn tó wà lẹ́kùn gúúsù Nàìjíríà máa retí òjò torí ó ṣeéṣe kí àrá sán láàárọ̀ láwọn apá ibìkan nípínlẹ̀ Cross River àti Akwa Ibom. Àjọ náà sọ pé káwọn èèyàn tó ń gbé láwọn ìpínlẹ̀ tó wà lẹ́kùn gúúsù yòókù náà múra sílẹ̀ fún àrá àti ìjì líle lọ́wọ́ alẹ́. Àjọ NIMET tún fi kún pé oòrùn yóò jáde lọ́pọ̀ agbègbè ní ẹkùn àríwá Nàìjíríà, àmọ́ ó ṣeéṣe kí àrá sán lásìkò tí òjò bá ń rọ̀ ní ọ̀sán tàbí lálẹ́. Wọ́n tún ní oòrùn yóò jáde lẹ́kùn àárín gbùngbùn apá àríwá, ṣùgbọ́n àwọn èèyàn ìpínlẹ̀ Kogi, Nasarawa, Plateau, Benue àti Abuja gbọ́dọ̀ múra sílẹ̀ fún ìjì líle àti àrá. Ọkùnrin kan ṣekú pa èèyàn méjì, ṣe èèyàn mẹ́ta léṣe lórí ìjà àdéhùn okòòwò nípínlẹ̀ Ògùn. Ọkùnrin kan, Abubakar Musa, ẹni ọdún 25 years, ti jẹ́ fífi gbòòrò òfin gbé fẹ̀sùn ṣíṣekú pa àwọn èèyàn méjì tó sì tún ṣe èèyàn mẹ́ta léṣe lẹ́yìn ìkọlù ọlọ́bẹ ládùúgbò Ọlámbẹ nípínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí ìròyìn Punch ṣe gbé jáde síta, àtẹ̀jáde kan nípasẹ̀ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ DSP Olúṣèyí Babáṣèyí lọ́jọ́rú Wednesday ní pé ìṣẹ̀lẹ̀ wàhálà rògbòdìyàn fàákájà náà wáyé látàrí àdéhùn okòòwò ṣíṣe tó já sí pàbó. Àwọn agbófinró láti àgọ́ ọlọ́pàá àjùwọ̀n ti náwó gan ọkùnrin kan, Abubakar Musa, ẹni ọdún 25. Wọ́n fẹ̀sùn kàn pé ó ṣekú pààyàn méjì ó sì tún ṣe àwọn èèyàn mẹ́ta léṣe ní Ọlámbẹ nípínlẹ̀ Ògùn. Àfúrásì náà ló ṣèkọlù sáwọn olùfarakásá pẹ̀lú ọ̀bẹ nígbà tí wọ́n gbìyànjú pé kó ní sùúrù lẹ́yìn èdè àìyedè àríyànjiyàn náà. Iléeṣẹ́ ọlọ́pàá náà sọ wípé àfúrásì náà gún àwọn èèyàn 5 lọ́bẹ lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 7 oṣù kẹrin ọdún 2026. Àtẹ̀jáde náà fi kún pé àwọn olùfarakásá méjì náà, Gbàdàmọ́sí Ibrahim, ẹni ọdún 25, àti Chinedu, ẹni 40 ọdún, ni wọ́n pàdánù ẹ̀mí wọn nígbà tí wọ́n jẹ́ gbígbé lọ ọgbà iléèwòsàn níbi tí dókítà ti padà fìdí ikú wọn múlẹ̀. Àwọn èèyàn mẹ́ta yòókù ni Mohammed Abubakar, ẹni ọdún 15, Asiru Adamu, ẹni ọdún 25, Paul Lawrence, ẹni ọdún 25 ló ṣe bẹ́ẹ̀ farapa yánnayànna tí wọ́n sì ti ń gba ìtọ́jú lọ́wọ́. Àtẹ̀jáde náà tẹ̀síwájú pé afurasí ọ̀hún na pápá bora lẹ́yìn ìkọlù náà, ṣùgbọ́n tí yóò padà jẹ́ fífi gbòòrò òfin gbé nípasẹ̀ àwọn agbófinró. Ó fi kún pé ó ti wà láhàámọ́ àgọ́ ọlọ́pàá. Iléeṣẹ́ ọlọ́pàá sọ wípé ẹjọ́ náà àti afurasí ọ̀hún ti jẹ́ títari lu ẹ̀ka agbófinró tó ń rí sí ìwádìí ìṣẹ̀lẹ̀ ọ̀daràn SCID fún ìtẹ̀síwájú ìwádìí ìfimúfínlẹ̀ àti ìjìyà tó tọ́. Ẹni tó ń kọ ìhà sí ìṣẹ̀lẹ̀ náà, kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Bọ̀dé Ọ̀jájú ni kó rojú sí ìṣẹ̀lẹ̀ ìkọlù náà tó sì mú dá àwọn aráàlú lójú pé gbogbo àwọn tó lọ́wọ́ nínú ìkọlù náà ni yóò fojú winá òfin. Ó pàrọwà fún àwọn olùgbé ìlú láti wà lójúlá alákànfin sọ̀rọ̀ kí wọ́n sì fi ìṣẹ̀lẹ̀ yòówù tó bá mú ìfura dání tó àwọn àjọ elétò ààbò létí. Oníwàásù kan àtàwọn 6 mìíràn dèrò gbàgà ọlọ́pàá lẹ́yìn táwọn agbófinró rédè ṣọ́ọ̀ṣì kan ní Akwa Ibom. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Akwa Ibom ti ní pé òun ti fi sínkún òfin gbé afurasí ayédèrú oníwàásù kan àtàwọn 6 mìíràn lẹ́yìn iṣẹ́ ìrédè àwọn agbófinró sí ibùba kan tí wọ́n pè ní ilé ìjọsìn lábẹ́ ẹ̀tàn lábúlé kan tí wọ́n ń pè ní Ndia Mfia níjọba ìbílẹ̀ Ìkọ̀nà nípínlẹ̀ náà. Àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́rú Wednesday nípasẹ̀ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá DSP Timfan John, àwọn afurasí náà ló jẹ́ fífi gbòòrò òfin gbé ní déédéé aago 6 òwúrọ̀ lẹ́yìn iṣẹ́ ìrédè ní ìdáhùn sí iṣẹ́ ìtanilólobó yabo agbègbè náà. Lára àwọn ohun èlò tí wọ́n rí gbà nìwọ̀nyí: ìbọn tiwantiwa 2,
kòròfo ọta ìbọn 5, àwọn ọ̀kadà alùpùpù 4, àwọn ẹ̀rọ amúnáwá jẹnẹrétọ̀ ńlá 3, àwọn ẹ̀rọ fóònù ìbánisọ̀rọ̀ 10 àtàwọn nǹkan mìíràn. Àwọn tí wọ́n fi gbòòrò òfin gbé nìwọ̀nyí: Brain Ebeka tí wọ́n pè ní oníwàásù, Kenneth Ezekiel, Dixon Ndueso àti Aban Roland, nígbà tí orúkọ àwọn afurasí lóbìnrin sì ń jẹ́ Esther Elijah Okon, Joy Elijah Okon àti ẹlòmíràn torúkọ rẹ̀ náà tó ń jẹ́ Esther Elijah Okon. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà lálùyọ nípa lílépa àwọn ọ̀daràn jákèjádò ìpínlẹ̀ níbàámu pẹ̀lú àṣẹ ọ̀gá ọlọ́pàá ilé wa láti gbógun ti ìṣẹ̀lẹ̀ ọ̀daràn. Àtẹ̀jáde náà jẹ́ kó di mímọ̀ pé gbígbọn ṣọ́ọ̀ṣì náà àti agbègbè rẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ ló yọrí sí sísàwárí àwọn ohun èlò náà. Ìwádìí ìfimúfínlẹ̀ àkọ́kọ́ ni pé agbègbè náà ni wọ́n ń lò gẹ́gẹ́ bí ibùba fún iṣẹ́ láabi, iṣẹ́ ọ̀daràn wọn, èyí tó gbé àníyàn àti ìkọminú dìde nípa sísápamọ́ sábẹ́ ẹ̀sìn láti ṣọṣẹ́ láabi hùwà ọ̀daràn tó tako òfin. Wàyí o, kọmíṣánná ọlọ́pàá ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Akwa Ibom CP Baba Azare ti pàṣẹ kí ìwádìí ìfimúfínlẹ̀ tó lóòrìn wáyé lórí ìṣẹ̀lẹ̀ náà àti títẹpamọ́ ìgbésẹ̀ ìgbìyànjú láti náwó gan ògbóǹtarìgì afurasí náà tó ti na pápá bora. Iléeṣẹ́ ọlọ́pàá náà wá ṣèkìlọ̀ fáwọn ọ̀daràn nípìnlẹ̀ náà pé kò sí àyè ìfarapamọ́ sí tàbí láti máa lúgọ. Ó fi kún pé èyíkéyìí ìgbésẹ̀ ìgbìyànjú tó bá jẹ́ gbígbé láti ṣọṣẹ́ láabi hùwà ọ̀daràn lábẹ́ ẹ̀tàn ẹ̀sìn, dídá ṣọ́ọ̀ṣì sílẹ̀ tàbí lọ́nà kan tàbí òmíràn yóò ṣe bẹ́ẹ̀ fojú winá òfin. Ó rọ àwọn aráàlú láti wà lójúlá lákànfin sọ̀rí àti láti tẹ̀síwájú nípa ṣíṣe àtìlẹ́yìn fún àwọn ọlọ́pàá nípasẹ̀ pípèsè àlàyé àti ìtanilólobó tó tọ́ nígbà tó ń tẹnumọ́ ìfarajìn iléeṣẹ́ ọlọ́pàá nípa dídáàbòbò àwọn ẹ̀mí àti dúkìá jákèjádò ìpínlẹ̀ náà. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, láṣẹ Elédùà yóò sì dára fún yín. Ọjà tuntun yọ tuntun o fún bí ọ̀nàrẹ́bù Ọládìpọ̀ Timothy Bọ́lájí Bánkọ́lé ṣe di ọlọ́jà ti ìlú ọjà tuntun. ń ṣe lẹ́rìn gbẹnu gbẹrẹkẹ́ àwọn èèyàn ìlú ọjà tuntun níjọba ìbílẹ̀ Oríire l'Ógbómọ̀ṣọ́ lọ́jọ́rú Wednesday ọjọ́ 8 oṣù kẹrin ọdún 2026 yìí fún bí olóyè tuntun Nene Ṣègbóróyè gẹ́gẹ́ bí ọlọ́jà ti ìlú ọjà tuntun. ń ṣe nílùú ń dún lọ́wọ́ ẹ̀rọ pé amóyè yìí jẹ èwo nà èwo ń pápá èwo nà. Ọ̀gọ̀rọ̀ èèyàn ló wá láti ìlú Olódó, Ògèdè, Ìkòyí, ìlú Tewúre, Àìpò tó fi mọ́ àwọn ìlú yòókù tó wà lágbègbè ìjọba ìbílẹ̀ Oríire. Níbi ètò ìwúyè náà ọlọ́jà àti ìlú ọjà tuntun àgbà oyè ọ̀nàrẹ́bù Ọládìpọ̀ Timothy Bọ́lájí Bánkọ́lé tó wáyé nínú ìlú ọjà tuntun níbi tí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ti kórajọpọ̀ dáwọ́ ìdùnnú pẹ̀lú olóyè tuntun Nene náà. Ìlú ọjà tuntun ìlú ìṣẹ̀ǹbáyé náà ló wà lójú ọ̀nà Ìkòyí lọ sí Tewúre níjọba ìbílẹ̀ Oríire l'Ógbómọ̀ṣọ́. Ṣe ṣáájú ni wọ́n ti ṣe ètò ìfinijoyè jáwé oyè fiwé ẹ̀rí oyè lé ọ̀nàrẹ́bù Ọládìpọ̀ Timothy Bọ́lájí Bánkọ́lé lọ́wọ́ lábẹ́ àṣẹ ẹ̀ka ìjọba tó ń rí sí ọ̀rọ̀ oyè jíjẹ nípínlẹ̀ Ọ̀yọ́, ìyẹn ẹ̀ka Local Government and Chieftaincy Matters. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́ ni pé Oníkòyí ló ń fi ọlọ́jà tuntun jẹ gẹ́gẹ́ bó ṣe wà láti ilẹ̀ wá, àmọ́ látàrí bí àpèrè Oníkòyí ṣe ṣòfò báyìí ní àṣẹṣe ti ẹ̀ka ìjọba tó ń rí sí ọ̀rọ̀ oyè jíjẹ nípínlẹ̀ Ọ̀yọ́, ìyẹn Local Government and Chieftaincy Matters wá pé kí wọ́n fi ọmọ oyè ẹni tí ìgbìmọ̀ ìdílé oyè láti ẹbí Bánkọ́lé fàkalẹ̀ jẹ ọlọ́jà àti ìlú ọjà tuntun. Orí àpèrè oyè ìlú ọjà tuntun yìí la gbọ́ pé ó ti ṣòfò fún ìgbà pípẹ́ ṣáájú kí ètò láti ọ̀dọ̀ àwọn ìdílé tó ń jẹ oyè àti tìjọba ó tó tò láti fi ẹni oyè kàn sí orí àpèrè náà tó ti wà lófìfo lọ́dún tó ti pẹ́. Nínú ọ̀rọ̀ olóyè tuntun Ọládìpọ̀ Timothy Bọ́lájí Bánkọ́lé ó dúpẹ́ mọrírì Ọlọ́run ọba àwọn ọba fún bí ó ti kàáyẹ láti gorí àpèrè àwọn baba ńlá rẹ̀. Bákan náà ni ó mọrírì àwọn ọrùn ìlẹ̀kẹ̀ tí wọ́n wà níkàlẹ̀ àti àwọn èèyàn ọmọ ìlú ọjà tuntun tó fi mọ́ àwọn àlejò tó wá dáwọ́ ìdùnnú pẹ̀lú rẹ̀. Àgbà oyè Bọ́lájí Bánkọ́lé nínú ọ̀rọ̀ àpilẹ̀sọ rẹ̀ ó ní òun kíyèsí pé nǹkan tuntun ti ń hù nílùú ọjà tuntun ọjọ́ ti pẹ́, àmọ́ lásìkò tòun ọba Ọládìpọ̀ Timothy Bọ́lájí Bánkọ́lé dórí oyè gẹ́gẹ́ bí ọlọ́jà tuntun ti ìlú ọjà tuntun, nǹkan tuntun yóò máa bẹ̀rẹ̀ sí ní hù jáde. Ó wá rọ àwọn èèyàn ìlú láti fi ààyè gba ìfẹ́ ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú
òun láti lè fààyè gba ìlọsíwájú nílùú ọjà tuntun. Kábíyèsí ní òun ó gbìyànjú láti sọ ìlú ìṣẹ̀ǹbáyé náà di àpèwàwò. Ó ní òun ó mú kúrò ní ìgbèríko di ìlú nípasẹ̀ àwọn ohun tuntun tí yóò farahàn nípasẹ̀ òun. Gbajúmọ̀ akéwì akọrin tó tún jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ orí afẹ́fẹ́ ni Òjó Elijah tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Olúwantànná ló kọrin kéwì níbi ètò pàtàkì náà. Lára àwọn èèyàn pàtàkì tó fi mọ́ àwọn ọrùn ìlẹ̀kẹ̀ tó gún wá síbi ètò ìwúyè ọlọ́jà àti ìlú ọjà tuntun náà ni Àgbàoyè Olúṣẹ́gun Ọláyínká tí í ṣe baálẹ̀ Ológèdè ti ìlú Ògèdè, Àgbàoyè Abdulganiyu Hamzat baálẹ̀ Aláàfà tìlú Aláàfà àti Àgbàoyè Akínpẹ̀lú Adéoyè baálẹ̀ Onílòdò ti ìlú Ìlódò àti àwọn àgbàoyè míì tó fi mọ́ aṣojú Onítewúre tìlú Tewúre. Bákan náà làwọn èèyàn pàtàkì bíi Reverend Ọ̀mọ̀wé O.A. Ọláníyàn, olùṣọ́ àgùntàn ìjọ Christ Heritage Baptist Church àti olùṣọ́ àgùntàn Moses tó fi mọ́ àwọn díákónì ọkùnrin àti lóbìnrin, gbogbo ẹbí Bánkọ́lé látòrí mọ́gàjí Ajíhìnrere Timothy Ayọ̀bámi, àwọn ọ̀dọ́ ìlú ọjà tuntun ìyẹn ọjà tuntun Youth Forum, bẹ́ẹ̀ náà àwọn èèyàn láti ìjọ Christ Heritage Baptist Church àti People Living Rock Deliverance Prayer Ministry. Gbogbo àwọn èèyàn yìí ni wọ́n dáwọ́ ìdùnnú pẹ̀lú olóyè tuntun nẹ̀nẹ̀ náà tí wọ́n sì ṣe ládùúrà pé ìgbà rẹ̀ yóò tú gbogbo ìlú ọjà tuntun lára. Ó di ayọ̀ mi tí máa ní pé overjoy understatement ni because reason ni pé irú ẹ̀kan tó wáyé rí the first of such a thing tó wáyé my dad gangan bàbá tó bí mi lọ́mọ he was installed on the December 18, 1995 and baba died 2010. Láti 2010 kò tí ì sí ìgbésẹ̀ nǹkan tó wáyé lórí ẹ̀ mọ́. Àwọn àgbàlagbà yẹn náà wọ́n lé tí wọ́n bá bẹ́ẹ̀ Ọlọ́run fáwa ṣe and this is the second year tẹ́tí wà lẹ́nu ẹ̀ kó tó wá sí ìmúṣẹ. Unity tí ìṣọ̀kan bá wà then secondly ìfẹ́ when there is love because mo rí pé division ti wà in one way or the other. You know this is a village and try láti migrate from village to town. You understand? Àwọn development kọ̀ọ̀kan tó wà visible ọgbọ́dọ̀ wáyé kó tó di di town. Nítorí àwọn mẹ́rin pé in a setup like this say you understand a máa lẹ́wọ̀n tó jẹ́ customary tenant ọ̀rẹ́ mi mọ̀ bọ̀ wá mọ̀ dákun bí wá kọ́lé síbi ọ̀rẹ́ mi àwọn bàbá yẹn fi ìfẹ́ ṣe bí àwọn tá a pè pé kí wọ́n máa ṣe wọ́n á fẹ́ sọ wọn làwọn di oníǹkan bàjẹ́ máa ti ń lọ báyà bíi 25-30 years lórí nǹkan oníǹkan tí ò sẹ́ni tó béèrè wọ́n ti á fẹ́ di tiwọn bẹ̀ àwa tá a jọ mọ ànígbàgbé. We really appreciate everybody that came from far and near and we pray when they are going back they will get to their destination in peace and not in pieces. I pray there will be a lot of protection upon them by the Savior of God. Thank you very much. God bless you. Ìkúnlẹ̀ abiyamọ o, akẹ́kọ̀ọ́ Covenant University pàdé ikú òjijì níbi tó ti ń gbá bọ́ọ̀lù. Ilé ẹ̀kọ́ ṣàlàyé ohun tó ṣokùnfà ikú rẹ̀. Ilé ìwé gíga fásitì Covenant University sọ̀rọ̀ lórí ikú akẹ́kọ̀ọ́ Tolúwaṣe Jésùtúnmiṣe Emmanuel tí wọ́n sì ṣàlàyé ohun tó ṣokùnfà ikú akẹ́kọ̀ọ́ náà. Ní ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 7 oṣù kẹrin ọdún 2026 ní òkìkí ikú Jésùtúnmiṣe Emmanuel gba orí ayélujára tí ọ̀pọ̀ èèyàn sì ń fẹ̀sùn kàn pé ilé ẹ̀kọ́ gíga fásitì náà lọ́wọ́ nínú ikú rẹ̀. Ìròyìn tó gba orí ayélujára ní pé lásìkò tí akẹ́kọ̀ọ́ náà ń kópa nínú bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ló dédé ṣubú lulẹ̀ tí kò sì tètè rí ìtọ́jú tó fi gba ibẹ̀ jáde láyé. Ohun táwọn èèyàn ń sọ lórí ayélujára ni pé ilé ìwòsàn tó wà ní ilé ẹ̀kọ́ náà kò ní oxygen tí akẹ́kọ̀ọ́ náà nílò ló ṣokùnfà ikú rẹ̀. Àmọ́ ilé ẹ̀kọ́ náà ti wá jiyàn ẹ̀sùn náà gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́. Emmanuel tí ọ̀pọ̀ mọ̀ sí Túnmiṣe tó jẹ́ akẹ́kọ̀ọ́ tó wà ní ìpele àṣekágbá ní ẹ̀ka ẹ̀kọ́ ìmọ̀ building technology ṣàdédé ṣubú lulẹ̀ lásìkò tó ń kópa níbi ìdíje bọ́ọ̀lù láàrin ẹ̀ka ẹ̀kọ́ rẹ̀ àti ẹ̀ka ẹ̀kọ́ computer engineering fún ìdíje Chancellor Cup. Àwọn akẹ́kọ̀ọ́ kan fẹ̀sùn kàn pé wọ́n sáré gbé Emmanuel lọ sílé ìwòsàn ilé ẹ̀kọ́ náà ṣùgbọ́n wọn kò ní oxygen láti fi tètè du ẹ̀mí rẹ̀. Àwọn akẹ́kọ̀ọ́ náà sọ pé dípò kí wọ́n tètè wá bí wọ́n ṣe máa mójútó níṣe ni àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ náà bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún un títí ẹ̀mí fi bọ́ lọ́rùn rẹ̀. Àmọ́ ilé ẹ̀kọ́ náà ti wá jiyàn ẹ̀sùn yìí bí wọ́n ṣe ní àwọn kò fi ẹ̀mí akẹ́kọ̀ọ́ náà tàfàlà gẹ́gẹ́ bí ohun tó ń lọ lórí ayélujára. Àtẹ̀jáde tí ilé ẹ̀kọ́ náà fi sójú òpó ayélujára X lọ́jọ́rú Wednesday sọ pé àìsàn ọkàn
tí wọ́n dárúkọ rẹ̀ ló ṣekú pa Emmanuel lòdì sí ìròyìn tó gba orí ayélujára. Nínú àtẹ̀jáde náà ní gíwá àgbà ilé ẹ̀kọ́ náà ọ̀jọ̀gbọ́n Timothy Aneke ti júwe Emmanuel bíi akẹ́kọ̀ọ́ tó jáfáfá nígbà ayé rẹ̀. Ilé ẹ̀kọ́ náà ṣàlàyé pé Emmanuel dáwọ́ dúró díẹ̀ láti sinmi lásìkò tí wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ eré bọ́ọ̀lù kan lọ́wọ́ ní ọjọ́ ajé Monday ọjọ́ 6 oṣù kẹrin. Wọ́n ní ó pinnu láti sinmi lẹ́yìn tí ó ní ẹsẹ̀ ń dùn òun àti pé ó ti rẹ òun. Lẹ́yìn ìgbà díẹ̀ ni àwọn akẹgbẹ́ rẹ̀ rí i pé kò mímọ́ dáadáa tí wọ́n sáré gbé e lọ sí ilé ìwòsàn tó wà ní ẹ̀gbẹ́ pápá ìṣeré tí wọ́n ti ń gbá bọ́ọ̀lù náà. Ilé ẹ̀kọ́ náà tó jẹ́ ti ọ̀kan lára àwọn pásítọ̀ tó gbajúmọ̀ ní Nàìjíríà, Bishop David Oyedepo sọ pé kì í ṣe pé àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ ọ̀hún fi ọ̀rọ̀ ìlera Emmanuel ṣeré rárá. Wọ́n ṣàlàyé pé ẹ̀mí ti bọ́ lọ́rùn Emmanuel kó tó di pé wọ́n gbé e dé ilé ìwòsàn rárá. Wọ́n sọ pé àwọn dókítà gbìyànjú láti du ẹ̀mí rẹ̀ ṣùgbọ́n gbogbo ìgbìyànjú wọn ló já sí pàbó. Ilé ẹ̀kọ́ náà tún sọ pé kò sí ohun èlò ìtọ́jú kankan tí kò pé ní ilé ìwòsàn àwọn. Bí wọ́n ṣe ní gíwá àgbà ilé ẹ̀kọ́ náà àtàwọn aláṣẹ ilé ẹ̀kọ́ ọ̀hún ni wọ́n wà ní ilé ìwòsàn náà títí tí àwọn òbí ọmọ náà fi wá gba òkú rẹ̀ tí wọ́n sì sin. Wọ́n ní àwọn bá ẹbí, ọ̀rẹ́ àtàwọn olólùfẹ́ Emmanuel kẹ́dùn lórí ikú rẹ̀. Bákan náà ni ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ náà lójú òpó Instagram ṣe ìdárò Emmanuel tí wọ́n sì ní àwọn máa ṣe àfẹ́kù rẹ̀ gidi